ms baba àtàwọn àfọ pátápátá gbogbo ẹ̀yin àfọ pátápátá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀kan lọ́wọ́ yín. ìgbà tẹ́ ní ká má ṣe kankan mọ́ báyìí ju pé ká kọ̀ kírun fọ́lọ́run ká dẹ̀ padà lọ sílé wa ká ṣàdúrà. ẹ jọ téèyàn bá lu mágùn tó lu mágùn ṣáà lè ké Quran kí mágùn yẹn lọ. Islam láti òkè délẹ̀ òfegè ni, irọ́ lásán ni. Kò sí àìsàn kan tí Quran, tí Islam, tí Allah àbí Muhammadu tí wọ́n lè wòsàn lẹ́yìn kí wọ́n ba ìlú jẹ́. Mágùn tẹ́ dárúkọ yẹn, mágùn yẹn lọ fà. Orí fífọ́ lásán tá a máa lo paracetamol ẹyọ méjì tàbí tọmọ kékeré máa lo paracetamol ẹyọ kan, Quran ò lè wòsàn. Kò sí nǹkan kan tí Islam lè ṣe. Nǹkan kan tí Islam wá ṣe, ẹ jẹ́ ká lọ wò ní Quran chapter 61 Suratul Asaf, níbi tí Allah àti Muhammadu tí wọ́n ti ń tọ́ka wa sí okòwò tó dáa jù. Ẹ jẹ́ ká lọ sí Suratul Asaf verse 10 to 12. Ó ní, ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ìyẹn ẹ̀yin mùsùlùmí òdodo, ṣé kí n tọ́ka yín sí okòwò kan tí ó máa gbà yín là nínú ìyà ẹlẹ́ta ẹlẹ́ro? Ẹ gbàgbọ́ nínú Allahu àti òjíṣẹ́ rẹ̀. Ẹ jagun sí ojú ọ̀nà Allahu pẹ̀lú àwọn dúkìá yín àti àwọn ẹ̀mí yín. Ìyẹn lóore jùlọ fún yín tí ẹ bá mọ̀. Allahu máa forí ẹ̀ṣẹ̀ yín jì yín, ó sì máa mú yín wọ inú ọgbà ìdẹ̀ra tí àwọn odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀ àti àwọn ibùgbé tó dára nínú àwọn ọgbà ìdẹ̀ra gbére. Ìyẹn ni èrèjẹ ńlá. Nǹkan kan tí Islam lè ṣe ni wípé ìlú tó bá ti ń tòrò, ìlú tó bá ń dùn, tí wọ́n bá ti gbé Islam wọbẹ̀, ó máa pín ìlú yẹn, ó máa pín àwọn èèyàn yẹn, ó máa pín wọn sí méjì. Á kó àwọn ìjọ kan, á ní kí wọ́n máa gbógun ti àwọn ìjọ kejì, kí wọ́n máa jà pẹ̀lú dúkìá wọn àti ẹ̀mí wọn. Dúkìá wọn ni pé tó bá rẹni tó bá ń sọ̀rọ̀, tó bá ń tú àṣírí Islam, kó lọ fọlọ́pàá gbé, kán gbé lọ sẹ́wọ̀n. Ìyẹn ni pé wọ́n fi owó wọn àti dúkìá wọn jà. Bọ̀ tó bá pé ẹ̀mí wọn tó bá yí pé ó ti di jihad, tó ti ń pa wọ́n lọ́tún pa wọ́n lọ́sì, ibi tó bá ti fẹ́ lọ pààyàn, tẹ́ni yẹn bá rí wọn pa, wọ́n fi ẹ̀mí wọn, wọ́n fi ja jihad nìyẹn. So ẹ̀sìn Islam wọ́n máa ń gbé lọ láti fi ba ìlú jẹ́ ni. Kò lè ṣe àtúnṣe kankan. Kò síbi kankan nínú Quran tí Allah ti sọ fún àwọn mùsùlùmí pé ẹ lọ tún ayé ṣe, tàbí nǹkan báyìí ẹ kà ó máa ṣiṣẹ́ fún ìwòsàn báyìí. Ibi tẹ́ ẹ bá ti rí ẹjọ́ wẹ́wẹ́ lásán ni ẹ rí pé kò nítumọ̀. Bí kan sọ pé ọ̀bẹ bàbá bá ọ̀bọ ọba, a ó bá bàbá bẹ ọba, a ó bá bẹ̀. Wọ́n wá kọ́ ní èdè Lárúbáwá. Àwọn kan wá máa ní kẹ́ lọ ka nǹkan yẹn o, ó máa ṣiṣẹ́ fún orí fífọ́ o, ó máa ṣiṣẹ́ fún kinní kan. Nǹkan tó wà nínú Quran yẹn kò nítumọ̀. Kò sí nǹkan kan nínú Islam tó lè ṣiṣẹ́ fún nǹkan kan nínú Quran. Òfegè ni, irọ́ lásán ni. Aláìrè lásán, kò lágbára kankan, òfútù fẹ̀tẹ̀, àṣà tí ò ní kan. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí, mo dúró.